ti ṣẹlẹ̀ o àmọ́ ìjọ kan náà ni wọ́n gbàyàwó ara wọn. Evangelist gbàyàwó Evangelist. Ṣé ẹ mọ̀ pé mo sọ pé tàkà ń bọ̀ tí mo fẹ́ sọ fún yín? Babaláwo tó gbàyàwó pásítọ̀. Àmọ́ ìtàn yìí ti wà nílẹ̀ kí ìyẹn tó dé. Kò yé yín? Èní tí wọ́n ń stroll lórí phone number orí WhatsApp mi ni mo rí tí mo wò wípé kí n wá sọ fún yín. Ìtàn náà ní gùn àmọ́ mo máa analyze ẹ̀ débi wípé ẹ máa understand. Ẹ jẹ́ ní ti bí pẹlẹbẹ mọ́ọ̀lẹ̀ jẹ. Ṣé ẹ rí Evangelist sọ̀rọ̀ yìí fún mi? Oh God, ẹnu yìí sá. Ìní dárúkọ chọ́ọ̀chì náà fún yín. Àmọ́ chọ́ọ̀chì jọ aláṣọ ara làwọn méjèèjì. Kódà àwọn táwọn máa ń wò wípé wọ́n máa ń gbàdúrà Olúwa pa, Olúwa náà, Olúwa gbé ní igi lórí. Làwọn méjèèjì. Bàbá yìí sọ wípé àwọn ti ṣe ní oríṣiríṣi complain. Àmọ́ o ìgbà táwọn ní ìpè àwọn lọ sí ìlú bí wọ́n ti máa ń ṣe Bible Ọ̀ṣun state ní Bible kìíní àwọn ìyàwó àwọn àtọmọ àwọn sì ń gbé lẹ́kọ̀ọ́ ní sáìdì ibì kan. Ìyàwó àwọn ti bímọ méjì fáwọn ọkùnrin kan obìnrin kan. Ẹ bá balẹ̀ kẹ́ mọ́ gbọ́rọ̀ mi lọ. Ó ní wípé ọmọ tíyàwó àwọn bí fáwọn yìí àwọn méjèèjì àti ìyàwó àwọn jọ ń gbé nínú ilé tí àwọn kọ́ fúnra lára àwọn káwọn tó ní ìpè yìí. Wọ́n nígbà táwọn dé lọ sí kìíní táwọn ara wọn bá ti move gẹ́gẹ́ bí ọkùnrin tó jẹ́ pé ó lóòótọ́ tí kì í yànlẹ̀. Wọ́n ní káwọn tó gba ìpè yìí gan àwọn kì í yànlẹ̀ o. Wọ́n ní àǹtí ṣeun láti 2000 kìlí kan olófòfò nìyẹn tí mo ti fẹ́ yàwó mi n ò gorí obìnrin mi rí bẹ́ẹ̀ olú ẹ̀yọ ọkùnrin lè sọ bẹ́ẹ̀. Pàpàpà sófè pa ẹni tó lórí òní fìlà Elédùmarè o. Wọ́n láwọn òyìn lè rí. Wọ́n ní so táwọn wà ní school yẹn Bible school táwọn lọ ní Ọ̀ṣun state ló wà. Tára àwọn bá ti dìde àwọn á sọ fún ẹni tó bí mẹ́ńtọ̀ àwọn bẹ̀ pé àwọn fẹ́ lọlé. Olùdè máa jẹ́ káwọn lọ torí mọ̀ pé àwọn ìyàbọ̀ bá lé ilé làwọn á sì lọ táwọn bá jẹ́ wọ́n àbáyà wọn ní àjọṣepọ̀. Wọ́n láwọn lè pè ìyàwó àwọn káwọn tiẹ̀ bèrè pé báwo ni o àwọn ọmọ ń kọ́ wọ́n yà wọn ò ní píìkì kọlù àti táwọn bá ti kúrò ní àwọn ti kúrò nílé àwọn á pa àwọn ará àdúgbò. Ẹ bá ń lọ gbé fóònù fún ìyàwó mi nígbà bá débẹ̀ wọ́n á ní pé ìyàwó àwọn ò sí nílé gbà míì tẹ́ ìyàwó àwọn bá wà nílé gan á dúró sọ pé òun ò sí nílé ẹ̀rí nǹkan bí. Wọ́n ní wípé àṣé Evangelist kan tí wọ́n ń ba tìyàwó àwọn tó jẹ́ pé táwọn bá wálé ńgbà míì ìyàwó àwọn sọ pé òun gbá àwẹ̀ lọ́wọ́ òun ò lè gbà káwọn bọ́ òun lájọṣepọ̀. Àwọn á lọ bá pásítọ̀ chọ́ọ̀chì táwọn lọ pé ṣé ilẹ̀ yan àwẹ̀ fún ìyàwó àwọn wọn náà wọn kọ́ o ta ló wá yán àwẹ̀ fún ìyàwó mi dé n bàbá súfèé náà dé n dédé lè rí dé kí n gbọ́ mi sínú gàárì rẹ̀. Ìyàwó àwọn sọ pé rárá o òun gbá àwẹ̀ lọ́wọ́ o òun ṣe kinní kan o. Àṣé Evangelist kan ti ń parọ́ fún ìyàwó àwọn ó ti ń sọ àwọn àsọtẹ́lẹ̀ irọ́ fún ìyàwó àwọn bíi kó sọ wípé àwọn wà nínú ẹgbẹ́ ògbóni àwọn fẹ́ lo ìyàwó àwọn fi dá àjọ. Ṣé Bible school ṣógbó ní tó wà nínú Bible school ni ẹ fẹ́ràn balẹ̀ kẹ́ máa bá mi gbọ́rọ̀ mi lọ. Ẹ̀rí pé mò ń ṣe bíi tan wílí bọ́rọ̀ yìí ṣe ká mi lára sí ni nítorí pé mo ní kí n play voice note yẹn àkọ́kọ́ wọ́n kọ́kọ́ gbà ìgbà tó yá wọ́n ní kí n má play ẹ̀ àmọ́ síbẹ̀síbẹ̀ máa play bí kékeré kan fún yín kẹ́ ẹ gbọ́ advice tí bàbá yẹn advice àwọn èèyàn nípa ìjọ Ọlọ́run. Ìjọ kan náà ni o kì í ṣe ní ìjọ wọn o bíi pé kémi jẹ́ CAC èmi kọ́ bíi kẹ́yìn jẹ́ CAC ìwọ tó ń wò mí yẹn ẹni tó wá gba ìyàwó yín kó náà tó wá jẹ́ CAC bíi kẹ́ ẹ jẹ́ rìdíìmù ẹni tó gba ìyàwó yín kó náà jẹ́ rìdíìmù bíi kẹ́ ẹ jẹ́ kérúbù ẹni tó gba ìyàwó yín kó náà jẹ́ kérúbù. So ti yẹ yín bẹ́ẹ̀ yẹn kí n má ní chọ́ọ̀chì kan ni mo dárúkọ wọn ò pé chọ́ọ̀chì kan fún ẹ o mi dárúkọ kankan fún ẹ bíi kí wọ́n jẹ́ the apostoli kẹ́ ẹni tó gba ìyàwó rẹ̀ náà jẹ́ the apostoli. So ti yẹ yín bẹ́ẹ̀ yẹn àwọn máa sọ̀rọ̀ fún un tọkọ rẹ̀ bá ti dé má jò bẹ́ẹ̀ lájọṣepọ̀ o. Nígbà tó yá wọ́n ti pé wọ́n ń bára wọn lájọṣepọ̀. Wọ́n ní chọ́ọ̀chì tí bàbá yìí wà wọ́n ní eléyìí kó jẹ́ kó fáwọn tó máa ń kọ́ chọ́ọ̀chì kiri. Chọ́ọ̀chì tí wọ́n ń kọ́ tí bàbá yẹn wà inú igbó kan ni wọ́n kọ́ sí. Alàgbà Evangelist yìí tí ó gba ìyàwó Evangelist ẹgbẹ́ rẹ̀ yìí òun náà fún wọn lára rẹ̀ ó níyàwó ńlé o àmọ́ chọ́ọ̀chì tí wọ́n fi sí yẹn wọn ò kọ́ ilé ibi tí èèyàn lè gbé sí inú chọ́ọ̀chì ni Evangelist ló ń gbé. Wọ́n nínú chọ́ọ̀chì yẹn náà ló máa ń dóyàwó àwọn mọ́. Wọ́n nígbà táwọn wọnú chọ́ọ̀chì yẹn ló táwọn lọ síbẹ̀
ṣíà méjì péré ló wà nínú church yẹn pé inú gbòòbè kan ni tí mo mọ̀ tèmi ò sì ní dárúkọ fún yín torí pé òtúlétúlé tọ́ wò kú lójú nìyẹn wọ́n ní bó ṣe bẹ́ẹ̀ nìyẹn o wọ́n ní pé wọ́n yá àgbà tó wá tó stage kan ìyàwó àwọn máa bà wọ́n jẹ́ káàkiri gbogbo àdúgbò páwọn ò sanwó òwe ọmọ o àwọn ò sanwó school ọmọ o ìwọ tó máa ń bọkọ rẹ jẹ́ kiri kí ló gé nínú gbogbo rọ́bìṣì yẹn ọkọ ò sanwó school ọmọ o kò ṣe kíní kan gba àdúgbò ló ti mọ̀ pé òun ló ń sanwó school ọmọ wàhálà sí wọ́kọ́ ló ń san o káṣí pé òun ló ń san ní ìsìn báyìí nǹkan tó ń ṣe ní tó bá pé òun ló ń ṣe it's not a big deal àmọ́ nǹkan tí ì ṣe ìwọ ló ń ṣe ọkọ ẹ̀ ló ń sanwó school ọmọ òun tó pa pé ọkọ ẹ̀kọ́ ló ń sanwó school ọmọ pé òun ló ń sanwó school ọmọ ò dẹ̀ bẹ̀rù Ọlọ́run wẹ́ ibẹ̀ kọ́ ni mò ń lọ ó ní ìyàwó àwọn àlọ́ káàkiri pé àwọn làwọn sọ ìyàwó òun lòun sanwó skul ọmọ ọkọ òun ò síríọ̀sì ọkọ òun kinní kan ọkọ òun ṣègbà kan ó ní tí wọ́n bá òun jẹ́ kí táwọn bá wá sílé táwọn bá wà ń lọ báyìí àwọn yẹn máa fọwọ́n ṣe ẹ̀yẹ lọ ni wọ́n ní àǹtí ṣeun àṣẹ àwọn mi máa ń gbé Evangelist wá sílé tó máa lo ọ̀sẹ̀ kan gbà mí tó máa lọ́jọ́ méjì ń gbà mí ìgbà tó yá ìyàwó àwọn sọ fún mi pé bàbá lágbájá o àwọn kọ́sọ́mà mi ń complain wípé ẹ ti máa ń pè jù ó ní nọ́ọ̀sì níyàwó àwọn o ó sì ní ṣọ́ọ̀bù ẹ o àmọ́ pàtó yẹ ní àwọn kọ́sọ̀mù mi complain pé ọkọ yín ti máa ń kọ́ jù so ẹ á máa pè wá tóbi mi ò rọ́kùnrin pè ìwọ rọ́kùnrin pè ẹ́ o tún sọ pé ó ti ń kọ́ jù wẹ́ no problem. òun náà dẹ̀ kọ́ṣọ́nà ara òun ò pé bí ó ṣe ń sọ mọ́ òun dẹ̀ ara ń ṣe bí òun ò sábà pè mọ́ bẹ́ẹ̀ náà ó ní tó máa ń bọ̀ ń gbà mí àwọn ọmọ wọn máa wò ó báyìí bí orí ẹran ni bẹ́ẹ̀ ni pé wọn ò rí òun aṣojú kọ̀rọ̀ sáwọn ọmọ òun nínú pé òun ò kì í sanwó school ọmọ òun ò kì í ṣe nǹkan kan wọn ní àǹtí ṣeun nígbà tá a bá parí tóun parí kọ́ọ̀sì òun tóun lọ ṣe ní Ọ̀ṣun state yìí ó mi sọ ibi tó jẹ́ o bóyá Òṣogbo ni o Abíjọ ni o Iléṣà ni o Ìwó ni o kìnìún kan mi sọ ibi tó jẹ́ fún yín so ẹ̀yin lẹ mọ̀ kẹ́ máa calculate ẹ̀ bẹ́yẹn nígbà tóun wá dé wọ́n wá tún gbé lọ síbì kan ibẹ̀ yẹn wá jẹ́ bí Ògùn state kóun lọ ṣe Evangelist ń bẹ̀ so ìgbà tóun lọ àti sígbà tóun tó wá lọ yẹn òun tó fìyàwó òun láàyè sí ni ó ní àìmọye ìgbà tó jẹ́ wípé tóun bá ti ń bọ̀ báyìí tóun bá ti dì sápá lòun á dì sẹ́sẹ̀ tóun á máa dìbò onílé ara òun lòun gbé tóun bá ti délé òun máa gbélé fún yàwó pé ẹ̀rọ oúnjẹ sílé ni sí 100,000 ni mo sẹ́ǹd sí yín lóṣù ó ṣàmọ̀ pé òṣìṣẹ́ Olúwa ni mi ò ń ṣe omi ò ní pé kó bá mo ṣe ọkọ lọ́wọ́ ẹ̀yìn àwọn sọ pé ìyàwó òun sọ pé kò sí ọkàn lé kò sí wákan lé òun jẹ́ ni kò sí wàhálà wọn àtún fún wọn fún wọn létí ẹ̀ mò ń ẹ lọ gbowó wọn ni wọn á yẹsùn gbowó wọn náà ti ṣeun ìyẹn ò tó ìyàwó mi o gbogbo aládùúgbò ti mọ ìyàwó mi ó ti mọ àlè ìyàwó mi débi pé àwọn tó rí Evangelist bó ṣe máa ń sunlé àwọn tó rí gangan ló ń sọ fún ìyàwó ló ń sọ fún àbúrò ìyàwó òun kan bẹ́gbọ́n ìyàwó òun kan tó ń gbàdúgbò bẹ̀yẹn pé nǹkan táwọn tí ẹ̀ ń ṣe ò dá o ó ń gbóbìnrin wọnú ilé ọkọ ẹ̀ kó dá o ní màtúmílá òun ilé tóun fowó ara òun kọ́ òun ò dẹ̀ mọ̀ kankan ọlọ́rọ̀ àbẹ̀tí dídì àbúrò ìyàwó òun ló tó wá lọ bẹ́ ìyàwó òun pé àǹtí mi à ń gbọ́ nǹkan báyìí kẹ́tẹ́ ń ṣe yìí ò dá o tó kọ́ ní bá lọ mọ̀ ńkọ́ kò lóun kọ́kọ́ fóun o bọ̀ òun nífẹ̀ẹ́ ìyàwó òun débi pé torí pé kí lóun fẹ́ máa fi àyànlẹ̀ àṣẹ káàkiri kiri oníbòye ṣe ni olówó àdìjọ́ kan ìgbà tóun wà bẹ́ẹ̀ náà ni tóun dé olókù díẹ̀ gẹ́gẹ́ bí àwọn tó sọ̀rọ̀ pé kóun ká ìyàwó òun pẹ̀lú àlè yẹn bọ̀gá tóun wọlé òun mọ̀ pé nǹkan kan ti lọ́nbì báyìí ó ní àmọ́ ṣé kò máa fura sí ìyàwó òun ni tóun fẹ́ ní sùdákà pé àbò ń ṣe ṣìnà àbò ń yàlẹ̀ àbò ṣe kíní kan ni ó ní òun bá tún pa àbára pé kò sí wàhálà ó ní àǹtí ṣeun nígbà tí mo wá parí kọ́ọ̀sì yẹn tí mo wá dé ìyàwó mi kò ní sunlé á lóun lọ sí chọ́ọ̀chì tó ń lọ òun ò mọ chọ́ọ̀chì tó ń lọ chọ́ọ̀chì Evangelist yẹn ni òun ló ti kọ ọ̀rọ̀ burúkú sí ìyàwó òun lọ́kàn ó ti bà ọkàn ìyàwó òun jẹ́ òun wá lọ gba ẹnìkan send fóònù kan sóhun gbà tó ń ṣe tó ń ráwọn aláàánú àwọn èèyàn ìṣòro ìgbà tó ń parí ṣolú ọdọ àwọn èèyàn wọn ṣùgà wọn gan àwọn èèyàn ṣùgà wọn láìkì òun gan ó ní ẹnìkan wá fóònù ní fóònù bẹ́ẹ̀ ni ẹ ṣe fóònù ní fóònù yẹn lòun wá gbòkà fóònù tòun náà yìí ó ṣe kí òun wá ra fóònù fún ìyàwó òun ó ní wọn ra kíní kan òun fóònù òun sanwó yẹn fóṣù 3 ìzìbẹ̀yà lòun ti lọ rà ó ní tó tóun fún ìyàwó òun ní fóònù báyìí pé gbà ó ní ọ̀sẹ̀ ìyàwó òun kó kúrò nílé o ó ní Evangelist ló wá bá ìyàwó òun kẹrù kúrò nílé ó ní tó pé dírẹ́fà níyàwó òun ó ní Evangelist ló wá bá ìyàwó òun kẹrù kúrò nílé ó ní dírẹ́fà ní Evangelist jẹ́ ó ní wọn ní pé kí ni nǹkan tí mo ṣe fún ọmọbìnrin tó fi kúrò nílé ó ní jọyìn báyìí àwọn fẹ́ẹ́ lè wọ stroke àwọn ní high blood pressure straight ni gbogbo nǹkan ó dàrú fáwọn ni ó ní àwọn tó pé ilé táwọn ń gbé àwọn làwọn kọ́ ó ní àǹtí ṣeun ilé tí mò ń gbé èmi ni mo kọ́ mo ń bá ìyàwó mi lájọṣepọ̀ mo ń ṣe ohun pátágbára mi gbé níbi ìbálòpọ̀ kì í ṣe bí ẹ̀yìn àbí nǹkan ọmọkùnrin ẹ̀ kéré àbí kò lè tàtẹ̀kẹ́lẹ̀ ó ní rárá o ó ní òun ò ní girlfriend mi ìyàwó òun ni òun ò ní ẹnìkankan ìyàwó òun nìkan lòun bá lájọṣepọ̀ ó ní àmọ́ ìyàwó òun fi ojú òun rí mọ̀ bó ẹ pàdé wa padà ní part 2.